àmọ́ tún kù bí ọjọ́ ṣe rí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájẹ́ ọba rẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbojú tẹ̀ fún omi ojú náà kò ní fọ́ etí tẹ̀sí fi gbọ́ mi etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè pẹ̀lú bí Elédùmarè ṣe ní kí n máa lọ kí n sì máa bọ̀ kí n máa bẹ́yìn tẹ̀jọ́ olólùfẹ́ mi náà ẹja mọ̀ fọpẹ́ fògo fìyìn fẹ́lẹ́dùmarè àyànfẹ́ Elédùmarè náà tún rèé o kókó oníròyìn kọ́ ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. àwọn ọ̀daràn láyàn sípò adarí ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló sì ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá ńlá fún wa o El-Rufai ló sọ èyí di mímọ̀. àwọn olówó ọlọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò mọ̀ pé ìyà jẹ àwọn ènìyàn rárá bíi tí wù kó mọ̀ kódà èmi gan fúnra mi ò mọ̀ àfìgbà tí mo di emir ní ìpínlẹ̀ Kánò. Sanusi ló sọ èyí di mímọ̀. àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá ti dá àwọn aṣojú àjọ WAEC padà sílé o wọ́n ní olórí wọn gangan làwọn fẹ́ bá ní gbólóhùn lórí àìṣedéédé tó bá ètò ìdánwò WAEC. ìṣẹ̀lẹ̀ eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́. àwọn aṣojú ìpínlẹ̀ Kánò tán lọ sí ibi eré ìdárayá gbogbogbò wọ́n ní ìjàmbá ọkọ̀ ojú pópó níbi tí ogún ènìyàn tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Kwara náà mà síbẹ̀ ya bo àjọ panápaná lásìkò tán fẹ́ lọ rèé paná ọkọ̀ tó ń jóná nílùú Ìlọrin. àwọn agbésùmọ̀mí ti kan àgbákò ikú òjijì láti ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Plateau lẹ́yìn tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọ ara wọn. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. àwọn ọ̀daràn láyàn sípò adarí ní orílẹ̀-èdè Nàìjíríà èyí ló sì ṣe àkóbá ńlá fún wa o El-Rufai ló sọ èyí di mímọ̀. gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló máa ṣe àlàyé ọ̀rọ̀ níbi ètò èyí tí wọ́n ṣe láti fi ṣàyájọ́ ọjọ́ ìbí 60 ọdún ti Rotimi Amechi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers èyí tó wáyé ní Abuja olúìlú ilẹ̀ yìí tí wọ́n sì pe àkórí ọ̀rọ̀ wọn ní Weaponization of Poverty as Means of Underdevelopment, a Case Study of Nigeria. gẹ́gẹ́ bí El-Rufai bó ṣe ṣe ní àlàyé ọ̀rọ̀ wípé ṣe rí láti ọdún 1914 torílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣe àṣìṣe yìí títí di àkókò yìí a gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ tún àwọn àṣìṣe náà ká tún wọn ṣe. ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní yan àwọn báńdíìtì sórí àléfà ó ní kì í ṣe àwọn báńdíìtì tó ń gbé nínú igbó agijù bí kì í ṣe àwọn báńdíìtì tó ń gbé nínú ìlú tàjọ ń sùn tàjọ ń jí èyí tó júwe wọn pé àwọn gan ni adarí tó kù díẹ̀ káàtó tí wọn ò tó gbangba sùn lọ́yẹ láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń ṣe àkóbá fún orílẹ̀-èdè yìí láti lè ní ìlọsíwájú. ó ní báyìí kò wá sọ nǹkan méjì tá a lè fi gbára wa kalẹ̀ bí kì í ṣe ká pàdé àpòpọ̀ láti yí àga máwọn ènìyàn náà ká yẹ̀ mọ́ wọn nídìí ètò pè ní coalition. ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ ṣe ara wa ní òṣùṣọwọ̀ ká foríkorí ká fikùn lukùn ká sì fìmọ̀ ṣọ̀kan ká ṣe bẹ́ẹ̀ yọ àwọn ènìyàn oníṣẹ́ láabi tó pè ní báńdíìtì yìí ká yọ wọ́n kúrò látàrí ètò ìdìbò fún ẹni tó kájú òṣùwọ̀n. ṣe mọ̀ pé báwo bá kájú ìlú yíya ní ọ̀yà àwọn tá à ń yàn sípò yìí wọn ò kájú ìlú èyí ló sì fà á tàkóbá ńlá tó fi ń bọ orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò ààbò ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ àti àwọn ìgbọ́nu ètò míì ní orílẹ̀-èdè Nàìjíríà. Nasiru El-Rufai ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí. àwọn olówó ọlọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ò mọ̀ pé ìyà ń jẹ àwọn ènìyàn rárá bí tí wù kó mọ̀ kódà èmi gan fúnra lára mi ò mọ̀ o àfi ìgbà tí mo di emir ilẹ̀ Kánò. Sanusi ló sọ èyí di mímọ̀. emir tìlú Kánò tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ fún báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Sanusi Lamido ló máa ṣe àlàyé ọ̀rọ̀ níbi ètò èyí tá ní Nasiru El-Rufai tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ pàdé ní Àbújá níbi ayẹyẹ fún 60 ọdún Rotimi Amechi. ibẹ̀ ní Sanusi Lamido ló náà ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé àwọn olówó ọlọ́rọ̀ tí wọ́n rí jáde lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọ̀ pé ìyà ń jẹ àwọn èèyàn kan o ní orílẹ̀-èdè yìí. ó ní kódà òun gan fúnra òun tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun gan lára òun ò mọ̀ pé ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé ìṣẹ́ ó mọ àwọn kan lẹ́wù dámúdámú àfi ìgbà tó ń tó di emir ti ilẹ̀ Kánò. ó ní tẹ́ ẹ bá rí àwọn abúlé kan
wọn ò ní omi tó mọ́ gara láti mu. Bẹ́ẹ̀ làwọn abúlé míì wọn ò ní ilé ẹ̀kọ́ kan ju búlọ́ọ̀kù yàrá búlọ́ọ̀kù méjì èyí tí kò sì tún ní òrùlé. Ó ní bẹ́ẹ̀ ó ní ohun tójú náà ti rí láti ìgbà tí òun ti di emir ilẹ̀ Kano. Ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ tètè jí ká pera wa ṣàkíyèsí láti mú ìṣẹ́ àti òṣì kúrò ní agbègbè ọ̀dọ̀ àwọn ènìyàn náà. Ó ní àwa ń gbé nínú ìgboro ìlú tá a sì yọ̀ tá à ń jẹun tá à ń mu tó wù wá àwa rántí àwọn tó ń bẹ ní inú oko nínú abúlé tí ìṣẹ́ àtòṣì tó ń bá múlẹ̀ bíi ti ẹ̀gbẹ́ṣu. Ó ní ìbéèrè tó ń dín fún àwọn tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà òun ni wípé ṣé ìfẹ́ àwọn ènìyàn yìí òun lẹ ní lọ́kàn ni àbí ìfẹ́ pé kẹ́ ẹ máa darí wọn òun lẹ ní lọ́kàn. Ọ̀rọ̀ pọ̀ tí Sanusi Lamido èyí tó sọ. Ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ mọ àwọn adarí àti ènìyàn tá a mọ̀ yàn sípò gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè Nàìjíríà kí ìṣẹ́ àtòṣì tó mú wálẹ̀ wù yìí kó lè bá àdínkù kó sì di ohun àfisẹ́yìn tẹ́gùn fi ń sọ. Àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin kékeré ní Àbújá ti ṣe bẹ́ẹ̀ dá àwọn aṣojú àjọ WAEC padà sílé o. Wọ́n ní olórí wọn gangan làwọn fẹ́ rí lórí àìṣedéédé ètò ìdánwò tó ń lọ lọ́wọ́ báyìí. Àwọn ìgbìmọ̀ ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀kọ́ àti ìdánwò nílé ìgbìmọ̀ asòfin kékeré ti Àbújá oníwọ̀n ti ṣe bẹ́ẹ̀ dáwọn aṣojú tí wọ́n wá láti àjọ INEC àjọ WAEC láti dá wọn padà sí ilé báyìí lórí wípé ẹni tó jẹ́ olórí wọn gangan làwọn jọ ní gbólóhùn pẹ̀lú nígbà tí ẹni tó ṣe aṣáájú fún àwọn ìgbìmọ̀ ọ̀hún tó ṣojú àjọ WAEC SA fún registrar Ambrose Okolezo tí sì ń ṣe àlàyé wípé ṣe rí ẹni tó jẹ́ ọ̀gá wa yìí kì í ṣe pé kò fẹ́ wá o ṣùgbọ́n wọ́n rẹ̀ dì ní níṣẹ́ ni ó gbìyànjú láti tẹ àwọn ìwé ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe lọ́wọ́ yìí láti tẹ̀ jáde. Ó sì ti gbìyànjú láti ti kàn sí àwọn ènìyàn kan lára àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ọmọlẹ́gbìmọ̀ asòfin yìí ṣùgbọ́n gbogbo bí ṣe ń sọ yìí níṣe ni àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin náà fi akẹ́kọ̀ọ́ rí tó sì yarí kalẹ̀ pé aláàfin ní wákàtí 24 péré láti yọjú sí wa bí bẹ́ẹ̀ kọ́ ní tí ojú rẹ̀ ó rí ẹnu rẹ̀ gan kò ní lè kàkàrò rẹ̀ nígbà tí Okolezo tí ó tún mọ̀ sí nàlàyé ó ní òun jìrẹ́ bẹ́ẹ̀ látàrí bí ọwọ́ rẹ̀ ṣe dé yìí kí wọ́n sún di ọjọ́ ajé Monday ṣùgbọ́n lójijì onínú bí ọ̀nàrẹ́bù àwájì àǹbí àtẹ ètò fi ìbínú sọ̀rọ̀ pé kí ni tó ń wí àní kí ló ń ṣe níbi ó ti ní ẹni tó yẹ kó dáhùn sí àwọn ìbéèrè wa kò sí ní ìtòsí bẹ́ẹ̀ ni kì í ṣe ìwọ ni ó tọ́ sí láti dáhùn fún ìdí èyí a ní ó palẹ̀ ẹrù rẹ̀ mọ́ kó máa lọ kó o sì ránṣẹ́ sẹ́ni tó jẹ́ adarí yín kí wọ́n yọjú láàrin wákàtí 24 péré ó ní abúlé òun àwọn ọ̀dọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe ìdánwò WAEC lóru gànjọ́ ní nǹkan bẹ̀rẹ̀ aago 12 sí aago 1 òru. Kódà èsì ìdánwò ọ̀hún gan kódà ìwé ìdánwò ọ̀hún gan kì í tún ṣe ọkọ̀ tó yẹ kókó ó ní wọ́n fi kó lọ oníbò ni wọ́n ṣe ń ṣe yàmàyàmà báyìí tó sì ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ táwọn ohun ọ̀bá kájú lù yíya ní òyà fún ìdí èyí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ akin fídíò rẹ̀ ń bẹ́ẹ̀ bì ẹ jẹ́ fi hàn yín. He's not competent to speak to us. He's not competent to speak to us. Because there are myriad of issues ranging from the fact that people in my village where government has never remembered, there is no house in my village that has electricity, had to write exams up to 12 a.m., 1 a.m. and they were calling me from the village, to the issues that your logistics failed, you will leave your question papers in Keke, commercial driver, and you'll be using it to carry passengers from Rumokuta to Rumola. You have failed. I don't know why for a country of over 200 million Nigerians, government cannot have competent hands to handle simple issues at I don't know where they got this incompetence from. It's either glitch from INEC, glitch from JAMB. This one they will call it another glitch from WAEC. Nonsense. They're not competent to resign and go. They're not competent to speak to us today. I don't want to get angry because I'm not talking to your overall boss. I will speak to him. If it is Monday that you agree, I will be here and I will speak to him. I had my exams. It was not like this. It has never been this bad. And it is under this same condition that you are proposing to have compulsory computer-based tests. How many schools in this country have computer for their students? How many schools? Ẹ káàbọ̀ padà. Ìṣẹ̀lẹ̀ eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó bá ní lọ́kàn jẹ́ jọjọ o.
àwọn aṣojú ìpínlẹ̀ Kánò tán lọ síbi eré ìdárayá gbogbogbò tó wáyé ní ìpínlẹ̀ Ògùn náà ní ìjàmbá ọkọ̀ ojú pópó ogún ènìyàn ló sì ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Ogún ènìyàn tán ṣojú ní ìpínlẹ̀ Kánò tán jẹ́ aṣojú ìpínlẹ̀ Kánò nínú ìdíje National Sports Festival tó wáyé ní ìpínlẹ̀ Ògùn òní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ náà sóde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún Sports Writers Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò Zahraddeen Saleh tó fi ìdí ìròyìn náà tó fi múlẹ̀ ó ní nígbà tí wọ́n dé abúlé kan ní èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dakat Saleh tó kù gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ láti dé ìlú Kánò gangan ó ní ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún ó ní ó wáyé nínú èyí tí ogún ènìyàn lára àwọn aṣojú tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra àwọn tó kù náà sì náà ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn báyìí wàyí o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún olóbani lọ́kàn jẹ́ tó sì dùn àwọn jọjọ pẹ̀lú bí ìjàmbá ọkọ̀ náà bí ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn tí kò dín ní ogún lára àwọn ènìyàn náà. Wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti ará àwọn olóògbé ọ̀hún bẹ́ẹ̀ náà tún ṣe bẹ́ẹ̀ lu àwọn ènìyàn tí wọ́n tètè ṣùgbà wọn lọ́gọ̀ ẹnu pẹ̀lú bá ṣe dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó kù tí ikú ò bá tún ṣe bẹ́ẹ̀ tí ò bá tún pa lásìkò ọ̀hún. Ẹ káàbọ̀ padà. Àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Kwara náà máa yabo àjọ panápaná lásìkò tá fẹ́ lọ rèé paná ọkọ̀ tó ń jó nílùú Ìlọrin. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ alukoro àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara Hasan Adékúnlé ó fi ìròyìn náà tó fi léde síta pẹ̀lú bó ṣe sọ dúnmọ̀ wípé àwọn òṣìṣẹ́ àwọn náà gba ìpè pàjáwìrì wípé àwọn ọkọ̀ bọ́ọ̀sì tó wà ní Ministry of Environment ní Adéta roundabout nílùú Ìlọrin ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jóná tán sì sọ jíjó di orin táwọn àjọ panápaná ọ̀hún tán sì pa kìtì mọ́lẹ̀ láti tètè yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ sí ìyàlẹ́nu wọn. Wọ́n ní bí àwọn òṣìṣẹ́ àwọn bá ṣe débi tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí làwọn ọ̀dọ́ yalangba ni wọ́n ya bò wọ́n wọ́n sì bẹ̀rẹ̀ sí nílù wọ́n bíi kúkú bíi yíyè. Hasan Adékúnlé kò sọ ìdí pàtàkì tó mú ìṣẹ̀lẹ̀ náà tó mú wá àbí ìdí pàtó táwọn ènìyàn ọ̀hún àwọn ọ̀dọ́ langbọ̀n ọ̀hún tán fi yabo àjọ panápaná tán fi lù wọ́n ó ṣe ní àlẹ́ pé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ àwọn jẹ́ ṣùgbọ́n a dúpẹ́ pé kò sí ẹnikẹ́ni tó fi ara pa nínú àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún. Wọ́n ti wá rọ àwọn ọ̀dọ́ langba àti àwọn aráàlú wípé ìfẹ́ ìlú òun làwọn ní lọ́kàn a sì jọ nílò ara wa ni ẹja jọ fọwọ́sowọ́pọ̀ kájọ mú àlàáfíà ní ọ̀kúnkúndùn ní ìpínlẹ̀ Kwara. Àwọn agbésùnmọ̀mí náà ti ṣe bẹ́ẹ̀ kàgbákò ikú òjijì láti ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Plateau. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n wà ní Operation Safe Haven òní wọ́n mà ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa àwọn báńdíìtì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí ọ̀gọ̀rọ̀ nínú wọn náà fi ara gbọgbẹ́ yamayama wọ́n sì gbé sá lọ. Lẹ́ni ọjọ́ 23 inú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nǹkan dédé aago 2 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú ọ̀nà ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò táwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ṣe bẹ́ẹ̀ ṣe pàtìrò káàkiri gbogbo òpópónà àti inú igbó táwọn oníṣẹ́ láabi ọ̀hún náà farasin kò sí ibẹ̀ ni wọ́n ti kẹ́fìn àwọn ènìyàn náà lábúlé tó pè ní Pinawu ní ìpínlẹ̀ Plateau ní ìjọba ìbílẹ̀ Wàsé lásìkò tí àwọn oníṣẹ́ láabi náà tán rí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà bá ṣe bí ọkùnrin náà bá dáná ìbọn bolẹ̀ bo ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún sí ìyàlẹ́nu àwọn náà ti dúró tán wọ́n sì ti múra wọn kalẹ̀ bí ogun ohun kú ní ṣe àwọn ọmọ ogun láti ọjọ́ tó ti pẹ́ náà bá ṣínà ìbọn bolẹ̀ bo àwọn ènìyàn ọ̀hún ṣe ká mọ́ fọ́rọ̀gùn níṣẹ́ náà ni ẹ̀mí àwọn 3 ló kọ́kọ́ jádànù nínú àwọn ènìyàn náà láì bẹ̀sùbẹ̀gbà nígbà táwọn tó kù wọn tán rí wípé ojú ogun lé o náà bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọn sọ̀rọ̀ ìfẹ́ àfẹ́wé ẹni orí yọ òdìlé lọ́rọ̀ tí wọ́n ń sọ báyìí náà ṣe mórílé inú pápá pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára wọn wàyí o àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè la ṣe àkójọpọ̀
fọ́tò wọn yìí sí ojú móhùnmáwòrán pẹ̀lú ìbọn AK-47 tán bá ní àkàtà àwọn ènìyàn náà. Kìí dùn kó pọ̀ ẹja sẹ́nu mi ní dédé síbí fún ti àsìkò yìí. Ṣáájú kí n tó wá mọ̀ lọ kókó tí mo mẹ́nu bà ẹ jẹ́ n ṣe ìrántí rẹ̀ lẹ́ẹ̀kan sí i. El-Rufai ló ní àwọn ọ̀daràn láyàn sípò adarí orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì ń ṣe àkóbá fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí. Àwọn olówó àti ọlọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò mọ̀ pé àwọn kan jẹ ìyà ní gidigidi pàápàá jùlọ ní àwọn abúlé orílẹ̀-èdè Nàìjíríà. Kódà èmi gan fúnra mi ò mọ̀ àfìgbà tí mo di ẹ̀mí ilẹ̀ yìí. Emir Sanusi Lamido ló sọ èyí di mímọ̀. Àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin kékeré l'Àbújá náà ti dá àwọn aṣojú àjọ WAEC padà sílé. Wọ́n ní olórí wọn gangan làwọn ní gbólóhùn pẹ̀lú. Ìṣẹ̀lẹ̀ lábítà ní ó wáyé ní ó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí 20 ènìyàn tí wọ́n jẹ́ aṣojú fún eré ìdárayá gbogbogbò tí wọ́n sì ní ìjàmbá ọkọ̀ ní òkú díẹ̀ tí wọ́n wọ ìpínlẹ̀ Kánò. Àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Kwara lá ní wọ́n yabo àjọ panápaná lásìkò tán fẹ́ lọ paná ọkọ̀ tó ń jó nílùú Ìlọrin. Níparí ìròyìn lásọdúnmọ̀ pé àwọn agbésùmọ̀mí kan náà ṣe bẹ́ẹ̀ ṣe àgbákò ikú òjijì láti ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Plateau. Títí ìgbà tátún padà jọ máa fúnra wa níròyìn míì bó ti ń lọ káàkiri kọ̀rọ̀kọ̀ndọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Èmi àyànfẹ́ Elédùmarè ní màá wá èyí tẹ́jọ́ lólùfẹ́ mi náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè títí dà àkókò òun kọ́ oorun ayọ̀ báyìí òun láwùjọ sùn. He's not competent to speak to us. He's not competent to speak to us. Because there are myriad of issues ranging from the fact that people in my village where government has never remembered, there is no house in my village that has electricity, had to write exams up to 12 a.m., 1 a.m. and they were calling me from the village, to the issues that your logistics failed. You will leave your question papers in Keke, commercial driver, and you'll be using it to carry passengers from Rumokuta to Rumola. You have failed. I don't know why for over a country over